dandan ikú àtẹ̀fù kan. Ó di dandan ikú àtẹ̀fù kan. Ẹja lẹja ń jẹ sanra. Ẹ má ṣàṣùpara. Ẹ má ṣàṣùpara. Mọ̀mí nìkan ẹni fojú di ní olùdásùnà mi. Ìdá ojú méjì ní. Òǹkọ́mọdé ó gágbálagbá. Òde òde. Sórí pọ̀jọ́ kárẹ̀rẹ̀ ẹ̀sọ́ faraba kò túra mọ́. Ikú. Lórí ọmọ Bọ́lájí yẹn náà ó tí mo gbà yẹn ọmọ wo bí tí ń wá mi kiri báyìí tsunami ti ń wá mi bọ àyèmí ti ń ya o ó ti ń lọ nìyẹn wo mo fẹ́ fi kí síbẹ̀ mo fẹ́ fi kí síbẹ̀ bàdé máa pì ẹ̀. Lórí burúkú ara ẹ̀ ó gbowó olówó ń lo gold ó gbowó olówó ń lago ó yá gbẹrù ara wèrè. wá sọ̀rọ̀ táyé ṣáàtú ẹ̀ lọ. àlàyé múná létí ẹ̀ má ṣe ní bèrè pẹ̀lú ẹ̀. ó ti tọ́ wọn sọ ẹ̀ ọ́ lo irọ́ síbà ilé yìí síbà ní àbáṣọ Ọlọ́run ó sáré ó ti gbàgbé pọ́lọ́wọ́ kì í léèyàn kó tó mú yàn ó yẹ gbéwèrè ní showbiz. Torí boko bá jìn ìlà kìí kó. Welcome to Tsunami Kingdom. Ẹ káàbọ̀ sílẹ̀ àwọn ọmọ Zulu níbi tó ti mú ọkọ̀ lórí àwọn ọmọ Zulu. Nítorí iná o, èmi lọ sá tí mo rí ẹ. Tsunami ni mi mo mean gan ẹ̀jẹ̀ wà lójú mi mo bad gan tí wọn bá mì mí kì í mì wọn ẹni tó bá mì mí rí wọn ni máa fi hàn pé mo mean gan mo dàbí òkun àtọ̀sà mo díìpù gan. ó díìpù sáà ló díìpù kan Tsunami. ìdí ọjọ́ adágún lọ ìdí owó lè owó. everywhere everybody. nígà ìwọ gbowó olówó ò fẹ́ sanwó fólówó ò gbowó jápa. màámi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi iṣẹ́ èṣù ni èṣù ń tẹ̀lé mi kiri ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dáríjì mi màámi. iṣẹ́ èṣù ni èṣù yẹn ò tiẹ̀ títí kò kó sí kànga kò tiẹ̀ kó lọ sórí tọ́mi lábì kò kó sómi kò mú ẹ lọ bẹ̀ bọ́ ó lè gbowó olówó kò jápa. Bọ́lájí Láàmì. màmá èló ló wù ẹ́. Asante màmá 100 ló jẹ mí. ọ̀yẹ́ lọ fún àgọ́ owó. Agba Tsunami permission to talk. Secretary, you are free to talk. ọ̀gbẹ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí 1.5 ló máa kó lẹ̀ ṣó yí ẹ̀. ṣẹ́gà màámi ó dà máa sọ wàhálà máa sọ màámi máa sọ. wàá sọ màámi ajé máa sọ. Mr. Láàmì fọlá káàntì ẹ̀ kó tẹ ó sí. màámi ẹni kò ní sùúrù mi lè pọ̀ wí màámi tí mo yẹ gbówó lẹ́sẹ̀kẹsẹ̀ màámi ẹjọ́ tó lọ lọ́wọ́ mo fowó kun mo ra gold mo ra bàtà mo ra go ẹ wo ilé ẹ̀kọ́ mo ti dá irun gbọ̀n mi tí mo ní bá mi sọ̀rọ̀ yìí wàhálà ìyá mi ṣíṣì mí ni gbogbo ẹ̀ láti gbà lọ́wọ́ mi ìyẹn jẹ́ ṣàánú mi ẹ̀kọ́ fún mi láyè kí n lọ màá ṣe lọ́wọ́ fún padà pàdé mi bá ń bá ọ sọ̀rọ̀ màámi ẹjọ́. Fọ̀rọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó kéde ọba káyé òjòjò ọba kò káyé. ẹjọ́ káyé. 17 19 no 18. ẹ mọ̀ kọ́ ìṣẹ̀lẹ̀ ẹ fapá ọ̀tún ẹ̀ lẹ̀ ṣe rápá òsì ẹ̀ bá mi nà kú kan. bó ṣe máa jẹ́ nìyẹn
kọ́lé mọ̀ pé tsunami ló nínú àbàyè ó ti yé tsunami ni adájọ́ tí kò kí ń lo ẹnu. tsunami disaster. ìgò àti àdá òun ni tsunami máa ń lò. ó bá àgbọ̀gbọ̀ ọ̀gbẹ́ni ogun fẹ́ pa àwọn tó ní ẹ̀ṣá kó jọ bàbá ẹ̀. dàgbà sókè ogun apá ẹ̀. a sì ní ìhùn tán ní láyé mi. ọ̀gá mi lọ yá. kò tí ì yá ìwọ ṣe padà kó lọ sùn tiẹ̀ ọmọ àlè. ìwọ ṣe padà kó lọ sùn tiẹ̀ ọmọ àlè. orí ẹ̀ burú sá mo kó sí èrè ọmọ àlè. tí o bá yẹ pé ìmúkúmu tó lu ara ẹ̀ mú tó lu ara ẹ̀ pẹ́ kó tó di. ṣé kò yẹ ká ti lọ sí ìpìlẹ̀? èrò sì wá. ìyá kọ́. ó tẹ̀lẹ̀. Níbo la lè lọ? Ìjẹsà ó ti pèrò ni. mo rò pé èèyàn madam fẹ́ tẹ̀lé alọ́bí iṣẹ́ ni. Madam tẹ̀lé ọ ta ni lọ ṣiṣẹ́. Ìyá wa sí. Bàbáraka. Ìyá wa sí. Bàbáraka. Kí ló dé tó kó àwọn ọmọ sínú ọkọ̀? Kí n pọ́sìtì ni kó bí mi lẹ́ẹ̀kan sí. Ṣé ìmọ̀ bíọ́lẹ̀ kan wípé owó oúnjẹ sọ́fẹ́ kára ti sátẹ́gùn ni? Àbí wo kò sí wàhálà ń bẹ o. Sani ìṣó kápèrò sọ̀kọ̀. Ṣé ẹ mọ mistake tí ẹ̀yin obìnrin máa ń ṣe? Ẹ mọ̀. Sẹ́rí téèyàn bá lọ ṣiṣẹ́ séèyàn fẹ́ rí owó mú wálé débi tẹ́bi lówó jẹun ni. O ṣiṣẹ́ lánàá. Nígbà máa ń ṣe lánàá sẹ́yìn. Owó tó pawọ́ lánàá. Kò ní kó wọ́n fowó lẹ̀ lónìí àbí? Kò jọ́sẹ̀. Wo bá a ṣe wà kọ̀ńdọ́tọ̀ ti di méjì kódà mẹ́ta gan. Ẹ ṣé mọ́tò pé mẹ́ta ni àbúkọ́ méjì. Ẹyọkẹ́yìn náà ni jápèrò sọ̀kọ̀ kówó wọlé. Ẹyọkan ni mọ́tò kan kọ̀ńdọ́tọ̀ mẹ́rin. Bẹ́ẹ̀ni. Gbogbo èèyàn tí wàá dùn mí. O fẹ́ ṣe tó fẹ́ ṣe nu o tún mú ìyàwó rẹ ọmọ léńjẹ tí mo ẹsẹ̀ fẹ́ lé ọ o tún músílì ìwọ músílì. báwo lẹ́sìn mo jáde lójoojúmọ́ láàárọ̀ tẹ́ ẹ kẹ́kẹ́ ní lè fowó oúnjẹ lẹ̀ kí ló dé ẹ wò ó kíní kẹbẹ kejì kẹbẹ kí ló dé. ládùúgbò tèmi àti ẹjọ ṣe lánàá tó ń sọ mi pé I am the best. ngbà náà wà á kọ́ you are the best baby. the best láìsí oúnjẹ. wá sí ìwé òtún lè bá ìyá rẹ sọ̀rọ̀. Màámi ẹ̀yin náà fún wa lówó oúnjẹ. ọ̀gá mo ní observation mo ní 2 bay bóyá mo lè yá yín ní 2000 kíkó fún yàn madam kan lè jẹ́ ká máa lọ síbi iṣẹ́ ya. kò yá mi ní. 2 bay. Microfinance ẹ̀yà wa ń gbà náà. ó yà ọ̀dà. ẹ kó wá. wò ó tààrọ̀ nìkan rèé o tó bá ti dọ̀sán tí n bá gbọ́ kó o sáré wálé kó wá fún wa ló ká ẹsẹ̀ bẹ̀ ọ̀ràn bọ̀bọ̀n ni lábẹ́sẹ̀. tó bá bí yín dá tó bá bí ọ̀dà kan mọ́mú tó jù báyìí lọ wálé. owó oúnjẹ àárọ̀ lásán lélẹ́yìí tọ́sán báyìí san báyìí mo tún bọ̀ gáràjì yín nu forí sọlẹ̀. mi casket ṣú gbàǹgbà bàtà wàhálà èmi ọmọ ọ̀sán ọmọ òru ọmọ ọ̀sán gọrígọrí mo dé padà o. àlàyé ti dẹ́sẹ̀. ó dé padà ìgbàyà. ọmọ burúkú tẹ rán lẹ́wọ̀n mo ti padà dé o. àlàyé ti sẹ̀. ó tẹ̀ sẹ̀. who dey check am. ọmọ anybody wey check am no say na 6 feet now. ọmọ wọn nífẹ̀ẹ́. clear road for the man wey sabi. ẹni sùn ládùúgbò yìí o. tẹ bá sun ẹ ní. because orun tẹ máa fi hàn ní dénú yín. ìkàdá ń kàn bàbá ìyá yín ti dé padà. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ẹni àwa lọ ọ̀nà làákò olókìní ti tàjòdè o. èbúté lè fáyà mọ́ ètò ìṣúná bàbá dé àwọn ọmọ bá. ìjà yín wo ọ̀gbẹ́ni tsunami wọ́n ní kí wọ́n fún ìyá ẹ̀ ní wọ́n rìn nítorí pé gbogbo àti mi ìsínlẹ̀ gbogbo àti mi ìsínlẹ̀ tí mo ń lọ ságbódò àwọn tèmi ròyìn bó ṣe ń fò sókè. àwọn tèmi ròyìn wọ́n ní ó máa ń ṣe ìyá ẹ̀ ó máa ń ṣe ó máa ń mọ̀. èmi kásikẹ̀tì mo ti dé èmi kásikẹ̀tì. ìjì tó wọlé ẹni ìjì tó wọlé tó wọkọ̀ máa wọ ẹ̀jà lónìí ọ̀gbẹ́ni kásikẹ̀tì àbí kí ló ti ń porúkú ẹ̀ àsìkò tó dé kó tọwọ́ ọmọ ẹ̀ kó tí bá aṣọ ni o má dàjọba láàmú o. ọ̀gbẹ́ni mo máa dàjọba láàmú tí o bá ti dúró lórí ọwọ́ ẹ̀ because ọba méjì ò lè wà nínú àfikún náà. ní kásikẹ̀tì ṣùgbàǹgbà bàtà wà náà. má dàjọba láàmú. ọba lèmi nù kábà yìí tí màrí bò wà lẹ́yìn mi. ẹ̀ tó ti sẹ́tò ti sẹ́ ṣíkà wọlé ara wa.
ìbílẹ̀ yìí wà wọ́n lè ti wà nínú àdúgbò. tó bá ṣẹlẹ̀ ni kò sọ kí ló ṣẹlẹ̀. ó tiẹ̀ máa ń ṣèwọ̀ kan tó yẹ pé o ò rí good news mú wá lọ́jọ́ ayé ẹ̀ bad news kan tó bá ṣẹlẹ̀ ni kò sọ. ṣé mo pé casket ti padà dé. casket ti padà dé àti mọ́. casket àtàwọn tsunami wọ́n ti pààyàn wọ́n ti dàdúgbò rú kódà èèyàn méjì náà pàdé ó kú díẹ̀ kí bọ̀ bá bóyá ẹja pa. mo gbé. ìjà wọlé. casket bàbá ṣé wọn pẹ́yìn làwọn máa ń wò tó mọ tá a fi ń hùwà ṣe ẹ̀dùn pé ní gbogbo ọmọ láńlọ́ọ̀dù àdúgbò ìparapata èmi wà lára àwọn fáànù yín ó kàn ń gbọ́n gbòòrò ń sìn wọn lọ́mọ tsunami yẹn ó ti rọ́ọ̀mì yín ó ló lé yín pàǹgbò. gbọ́dọ̀ dákẹ́ wá tó fẹ́ kọ́ ọmọ kọ́kọ́ náà ń wọ ẹni. wá sọ́dún yẹn yìí ni. tàbí bẹ̀rẹ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ kò jẹ́ ẹ̀fọ́ náà náà ó jọ́ lọ́dọ̀ ẹ̀mí o tó tún bá ṣe tọ́lá ẹni máa kọ́ àmọ́ ìyá ara kọ́ mi o èwo wẹ̀rẹ̀. wambi káwọ́ sílẹ̀ lọ́rọ́ bíi pákó. ilé pẹpẹ orí ayé ni. ṣó dákú mọ́. mi ò dá wọn. lọ́wọ́ máa ń gbọ́. má lọ lákú jẹ o tó bá lákú jẹ o máa kú o. tó bá dijọ́ mi wọn kì í máa sọ̀rọ̀ gbàgbà níwájú ọmọ gbàgbà wo. tó bá lọ sọ̀rọ̀ gbàgbà níwájú ọmọ gbàgbà tára ń kọ́ ọmọ gbàgbà lọ́wọ́ máa ní kọ́ yìn ẹ́ gbàgbà ò ní o. kí ló ń ṣe ẹ̀ jápa máa wẹ̀yìn. mẹ́kù ẹ̀ àdéhùn àmọ́ máa ṣe wèrè tó ṣe ya mọ́ wa á kà wá. Lulusa, ìfìdí yìí, ìyọrùn rẹ tí ó sì jábọ́. Igi 15, 5,000 ẹgbẹ̀rún márùn-ún. Olóòdájú àdá. Ẹ dákun mò ń bọ̀ ní títà. Ẹ̀wọ̀n nígbà ìkọ́ lajú ẹ̀ jàre. Ọ̀gbẹ́ni owó tí mọ́ǹtì yìí dà. Ṣáà jẹ wọ́n lówó ni. Ṣé o ṣẹ̀ṣẹ̀ ń sàn ni? Ṣé o mọ owó tó ń san mọ́ ni? Mi mọ̀ pé yún lẹ ń sọ, mo ti sanwó, wọ́n ti wá gbowó. Ṣọláyé wo bí àwọn olówó tí ibẹ̀ tó wá gbowó ṣáwọn ọmọ tsunami àwọn gáǹgì wa ló wá gbowó náà báwọn wò. O àwọn ọmọ kásíkẹ́ẹ̀tì ni o wọ́n sì ti ní ká mọ̀ fẹ́ nìkankan lówó mọ́ pé àwọn nìkan. aláyíṣu àwọn ọmọ kásíkẹ́ẹ̀tì wa ṣe kí ni. dúró àwọn ọmọ kásíkẹ́ẹ̀tì wa gbowó ń bí báyìí kí ló tún wá wí. wọ́n ní pé ká mọ̀ fẹ́ nìkankan lówó pé àwọn nìkan ni ṣọ́. Sórí ọ̀rọ̀ tó sọ yẹn ó fàìn gan mo láìkí ẹ̀ ó ti yí ẹ̀ nǹkan tó kàn máa ṣe fún mi sìn wàá wá lọ tún ọ̀rọ̀ yẹn wàá lọ tún sọ níwájú tsunami. wàá ṣe o sọ ó bẹ̀ láti. tsunami màmá àgbàlagbà àlejò ńlá ni mo gbà yìí o. ọ̀bẹ́là ti wà ọ̀bẹ́là fáwa olóṣó transformer fáwa aṣẹ́wó kí ni kí wàá fi ṣe yín lálejò báyìí. máa di case president àwọn olóṣù màmá mo lóyà o. agbáyì o kàn ní stop mo wà lọ́dọ̀ ẹ̀ ni kó àlejò mi ń bọ̀ wọ́n máa wọ orí tiẹ̀. tèmi padà sọ owó náà wà ìkúnlẹ̀ abiyamọ. ó ga ọ̀ tsunami. bálabàla màlélẹ́ ń sọ lẹ́nu ó ní kásikẹ́ẹ̀tì ní òun ò gbọ́dọ̀ sọ kọ́bọ̀ fẹ́ ní bọ́ọ̀dì. Màámi bóyá jẹ́ nìyẹn èmi sọ pé àṣẹ tsunami wá kéré ní ayé ni eléyìí sọ wípé tsunami ò lẹ́nu sẹ́ wípé kásikẹ́ẹ̀tì ló ń pàṣẹ ó lè ti ní kó o má sanwó fún tsunami mọ́. bí n gbọ́ rí nínú ìwé ìtàn. orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ó já wo. kásikẹ́ẹ̀tì ni kò bá fẹ́ mi lówó. àmọ́ ni mo ń tọ́ bẹ́ẹ̀. ìkúnlẹ̀ abiyamọ. ikú bẹ́ẹ̀ pàwọ̀ àti kásikẹ́ẹ̀tì kò ní dá fún ọ̀tọ̀ jíṣẹ́ yẹn. àmín àmín. ó yá ẹmú èrè nìṣó ń bèèsì. mo lọ kú. ṣé o sọ fún wọn ni pé èmi casket ni mo ní kẹ́ má fẹ́ anybody lówó mọ́. bàbá mo wí fún wọn
mo wí pé aláyé kásíkẹ́ẹ̀tì ti wí pé ká mọ̀mọ́ fẹ́ nìkankan lówó mọ́ àfẹ̀yìn àti ìsọmọgbé yín nítorí sọdẹ́lẹ̀ àfikọ́ba ìgbàgbọ́ olóyè bẹ́ẹ̀ wà ń bẹ àánú abiyamọ ṣe kódà mo sọ fún ọ pé wọn ò sọ fún yín wọn ní kò sí ń tẹ́ ẹ ṣe pé ẹ já mọ́ nǹkan kan. ó mọ̀ pé mo já mọ́ nǹkan kan ń parọ́ fún ẹ ni èmi kásikẹ́ẹ̀tì iṣu gbàǹgbà èmi bàtà wàhálà èmi ọmọ ọ̀sán ọmọ òru èmi ọmọ ọ̀sán gọrin gọrin èmi tó yẹ pé ibi tí n bá ti gbọ́ pé ṣùn n máa ń ní kán yin tà ṣùn síbẹ̀ ni kán tún wá yin tà ṣùn 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 ẹ̀yin ayé iṣẹ́ ti rí pọ́nmọ tsunami iṣẹ́ rí kó ti bẹ́ tán sìn ṣe rí pé ó ti tó stage tó yẹ pé mo máa wojú ẹ̀ ṣe rí pé ó ti tó stage tó yẹ pé mo máa ṣe kinní yẹn fún. ó dé padà. Jagunlabi dé ìjayà fún Jackie babolóore ìjayà for everybody. èmi ìjayà fọmọ jo ìjayà fọmọ akin ìjayà for anybody. èmi gíran àkọ́kọ́ èmi tó yẹ pé tó bá ta lẹ́nu ó korò jura wọn lọ àwọn ayé tó kù dà. ìjà ẹ èmi mo pàṣẹ mo sọ pé ẹ gbọ́dọ̀ gbówó lọ́wọ́ mo sọ mi yẹ wọ lọbẹ ọlọpàá sókè ẹ wá mọ ọlọmọ ẹrú ojú àwọn ìṣàbọ lórí burúkú nìjà. kò ní já fún ẹ ṣá ọlọmọ bọ̀rọ̀ ló ẹ jẹ olórí burúkú ni ẹ bọ̀ wá wọnú agọ́dọ̀ tèmi bọ́kọ̀ tẹ wọ́n lásán ẹ ó yá ó ní fẹ́ ara lọ ó yẹ fojú. àtàrí ajá náà kò kì í ṣẹ́rù ọmọdé ajá ló lẹ́rù nígbà ní pẹpẹ ń pa ẹni fojú àná òkú ẹ bọ́ra bọ́ láṣọ o. àtàrí ajá náà kò kì í ṣẹ́rù ọmọdé ajá ló lẹ́rù nígbà ní pẹpẹ ń pa ẹni fojú àná òkú ẹ bọ́ra bọ́ láṣọ o. aláyé mi lè parọ́ fún yín o ẹ má ti lọ sórí ìtàn tí ó dàgbà àwọn ẹkìn ẹ̀ ń wá yín o. mo sọ bẹ́ẹ̀ náà pé nǹkan tí mò ń gbọ́n gbòòrò ìsèǹtì pẹ̀lú ọ̀dọ́ ọmọ ìfọ̀ nìyẹn. ọ̀rọ̀ ti yí sí létí. yáwó tó ṣẹlẹ̀ ẹ ni o. ọmọ kí ló ń ṣe yín náà ṣé tọ́ba ń bọ̀ sórí ẹkẹ máa fọ́ ni èmi kásikẹ́ẹ̀tì iṣu gbàǹgbà bàtà wàhálà mi ọmọ san ọmọ òru àṣẹ tí ń bá ṣe àwọn ṣọ́ máa ṣá mi padà ní tí ń bá gún wọn ṣọ́ máa gún mi ṣá kí ló ṣe yín ṣọ́ máa ń má fẹ́fẹ́ ní màmá fọ́ọ̀ṣẹ̀ ṣọ́ máa ń má fẹ́fẹ́ ní ṣe. hello yes sir. èmi náà máa mú afẹ́fẹ́. Any one more word from you I will blow your head off now move it. Move. Okay. All right. Oh yeah, move. Your hands on your head. Move it. Move it. All right. Move it. Ìyá àgbà ẹ wò èmi ọ̀rọ̀ bá kéde mi bí wọ́n mú sí o ìlọ bá bó ti sàn o ọ̀dà ẹlẹ́dàá mi wọ́n sì mú kí ló ṣe gan ọ̀dà. bá a fọmọ ẹni àgbọ́ orí ọ̀kẹ́rẹ́ pòpò láwo mo kékékéké mo yányányán fún Kẹ́hìndé ó kọ̀kọ̀ gbà gbogbo ìrírí ayé ni mo fi hàn báyìí là á ṣe báyìí là á ní òdà ká ṣe kò sí o kò sí kankan báyìí tó gbà sí mi lẹ́nu. ṣé ṣe pé bóyá wọ́n ṣe nǹkan fún mi wọ́n mú sí yóò ní ó di wàhálà yà sí bàbá rẹ̀ bọ̀ pé bọ̀já bẹ́ẹ̀ bá fi nǹkan ṣe yóò dogun yóò di wàhálà yóò di bìlísì ìgbà náà lẹ́ bọ̀ pé bọ̀já yà ṣe. wọ́n lè fi kankan ṣe ṣe bó gbé wọn ṣe ní mú tó jóye ọmọ yàdá yọ̀bẹ bí ò bá pàgò lẹ́nì yóò yọ àdá lọ́la ọ̀bẹ lọ́túnla báwo náà ṣe ní mú èèyàn bẹ́ẹ̀ wẹ́lẹ́dàá mi mà ṣàánú mi o. wọ́n mọ̀ ń bá sọ̀rọ̀ èsì pé bí àyẹ̀ rí e bá sọ̀rọ̀ fún wọn ràn kọ́ wálé fún mi bá ti bá sọ yọ ní kí mọ̀ wò rí sẹ́ǹsì mọ̀ pé èyí ní fún mi lówó. ṣọlẹ́sì ẹ sọ̀rọ̀ kan fún mi. wá dífá fún pé olóò máa ń bá sọ̀rọ̀ bó bá ti fẹ́ bá sọ̀rọ̀ àmọ́ bó bá ti ra nǹkan fún ẹ ọ̀ lè sọ nǹkan kan mọ́ èyí ò wá dífá fún
ohun tó ń jẹ lẹ́nu báyìí kò jẹ́ ọgbọ́n. ọkùnrin sórí kan fún un ọjọ́ lọ dúró tì mí kí nǹkan wà mẹ́ pẹ̀lú rẹ̀ ó ti tẹ́ ẹ̀wọ̀n mi kankan ṣe kéèké. ẹlẹ́wọ̀n di mélòó kò ní gbà á. wọ́n ní gbà. kí ni èrè tí ẹ fẹ́ jẹ nínú gbogbo ìwà tẹ́ ń wù yìí tó fi jẹ́ wípé ẹ̀mí ara yín fúnra yín gan kò jọ yín lójú? Why tẹ́ fi decide láti jẹ́ bad example nínú ìlú tẹ́ wá ń fi tipátipá gbowó lọ́wọ́ àwọn èèyàn láì ṣe pé ilẹ̀ ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́? Ìwọ casket ṣé ìwọ kọ́ ló ṣẹ̀ dé láti prison ni o tún ti wá ń hùwà bó ṣe máa padà síbẹ̀? SARS àgbàgbàlagbà ọlọ́pàá èmi jẹ́jẹ́ mi ni mo máa ń lọ àlàyé casket tí wọ́n ń pè mí fún peace ni kò ń ṣe fún wàhálà wọ́ṣẹ́ rọ́mọ ẹlẹ́yìí ó máa ń ṣe jù rẹ̀ lọ kò ń fẹ́ wò póbìnrin lòun wọ́n máa bá mi du territory wọ́n máa bá mi dorí ìta mo dẹ̀ máa ń jẹ́ kó nǹkan tó ń. ọ̀gbẹ́ni nǹkan tó ń sọ. Will you shut up? Shut up! ṣé wájú mi lẹ tí wọ́n ń ṣe gbogbo pálapàla yìí? tí ò bá ń jẹ́ mi tí mo bọ́gà sọ̀rọ̀ ṣe mọ̀ pé wọn ò fẹ́ release yín, especially you ìwọ tó jẹ́ obìnrin ó mọ̀ pé ó máa bímọ ni ó mọ̀ pé ó máa bímọ. ẹ wo bí o ọjọ́ kọjọ́ tán bá tún mú rìpọ́ọ̀tì yín wá déwájú mi máa make sure pé ṣe wọn. Out of my office now. Thank you, sir. Thank you, sir. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o. Ọ̀gbẹ́ni Súnmọ́nì. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o. Go out! Nonsense. Ṣe rí lóòótọ́ ọ̀dọ̀ tsunami ni mo fi sí jù. Sórí gbogbo jàgídíjàgan à ń yàdá à ń yọ̀bẹ tá à ń ṣe yìí kò make sense. ọmọ gbórówó ọjà mọ́ big boy big girls ni gbogbo wọn ṣe ń sìn. ṣé ẹ̀mí yìí pé méjì ni tó yẹ pé tí kan bá bọ́ àlọ́lé lọ mú mi lábẹ́ bẹ́ẹ̀dì pé a fẹ́ máa lò. àgbáwo tó ti pẹ́ lórí títí ọlọ́dà ìgbà tèmi náà sì yọ̀ǹgì bíi ti àìmọye ẹ̀mí tó ti sọnù tó ti bọ́ dànù tí wọ́n gbọ́dọ̀ sọ fún wa. ṣé ìjà lókùtà máa máa jà ni? ẹ kúra yín ẹ sọra yín dọ́mọ ọ̀yà kẹ wọnú ara yín. ebi ọmọ mọ̀ farapamọ́ sọ́dọ̀ tsunami ni àgbà tí ń dé casket òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ jẹ́ kí peace kó reign láàrin ẹ̀yin méjèèjì kó má sí wàhálà mọ́. ìwọ bá àwọn boys ẹ sọ̀rọ̀ òun náà dẹ̀ bá àwọn boys ẹ sọ̀rọ̀ kí gbogbo yín jọ máa ṣe bí ọmọ ìyá ọmọ bàbá kó má sí wàhálà mọ́ láàrin ẹ̀yin méjì. àgbà o àti mẹ́rin ṣe jẹ́ sèmi ó jẹ́ wípé ẹ máa ń bá mi sọ̀rọ̀ mo lè máa ń gbọ́. ṣẹ́rẹ́ ń bẹ́ mi ṣe wà ẹ̀ ewúrẹ́ mi ò lóhùn ò bá gùntàn ṣe àgùntàn ló lóhùn ò fi gbogbo ọmọ tòun bí dúdú. pàpà mi. casket bóyá ìwà ẹ̀ pé bí àwọn bínú ẹ̀ pé bí àmì ò láìkí ẹ̀. ọ̀bẹ ìṣe wa bá mi sọ̀rọ̀ tó lẹ́yìn pé ipò tẹ́yìn ní àtì mi space tí mo fi yín sí ó dìpù gan. peace ó ti tán nínú mi forever like ó ti tán pátápátá ọlọ́run. àdàfọ̀ ọlọ́run àpọ̀ wọn náà lè. àgbà o. casket. pé mi casket kan pé èmi casket kan ṣe pé máa ń dédé jẹ́ báyẹn mi kì í dédé jẹ́ báyẹn but èèyàn tó máa tọ́ mi báyẹn èmi máa jẹ́ kó mọ̀ báyẹn ni o ẹ mọ̀ àpọ́nlé tí kọ́kọ́ fún yín ni pé ní kí n máa bọ̀ lásán rọ̀kì ẹ mọ̀ normally ẹ ti jẹ́ pé mi pé no wahala peace because normally jungle tèmi gan ló yẹ ká wà ká ti máa settle ògbón tá à ń settle yìí pé mi kì í fọ́ ibi ilé ọ̀hún lé náà ni kò sí wèrè èèyàn mi ní tsunami èèyàn tí mo kó jẹ gan ni alọ́mọ tó yẹ kó ṣeé ṣe ká máa fọ́ra wa gan ni a máa bọ̀ ìṣá ló bá dé èmi gan lọ́bẹ̀ yẹn ó ti yẹ ọmọ yèmí mọ̀ kó wọ́n gan ráyè yẹn bó ti lọ aláì lórí ọwọ́ tẹ sọ yẹn ó pátápátá èmi o ó ti tọ́nú mi tó dẹ̀ tọ́nú mi ó ti tọ́nú àwọn tèmi náà nìyẹn. aṣọ iye ò ní fàyà. ìyá casket peace. peace. peace.
peace forever. Peace forever Ọlọ́run. Àgbà ìkásẹ̀. Ọmọ ìyá mi Tsunami. Ó lé gan. Ó wà pẹ̀lú ẹ̀ wọ́gán ta. Ó ṣàmọ̀. Ìṣàdóbádé ó yá ẹ jẹ́ ká máa. Ọ̀rẹ́ mi, kí ló wá sí ọ tó kọrin mọ́lẹ̀ tó kó bá wọn? Gbégbégbé lọ bá wọn. Sídi, wá sì wá sọ́dọ̀ mi, wàá máa kúnjú. Ṣé wo mọ̀ pé ká sinmi títí kò lè dàbí ká bá ní délé ni? Sẹ́mi lè wá sọ́dọ̀ rẹ̀ kí wọ́n mọ kánjú ni. Èmi mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ fi Sídi lẹ̀. Ó mọ̀ fẹ́ ṣe bí ìràwọ̀ fún wa ni. Torí ó sì mọ̀ pé star lòun. Bó o sì jẹ́ star, mébọ̀ rẹ̀ star làwa náà. Aṣáájú ọmọ kó star náà wa náà ó lè mọ̀ ṣe wà fún wa o. So wàá yà wá sọ́tọ̀ ni. N tí ń sepo mọ̀ sọ́ra, n tí ń sọ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, bí tí mo fẹ́ yà sípò, òórọ̀ lọ́jà, ẹ jẹ́ mọ́ ọ lọ, só ti yẹ yín máa. Sídi, o sì á dúró jẹ́wà tí mo gbélé náà yìí. Ní ọmọ lọ, èmi ò dúró jẹ́wà, wàhálà rẹ̀ pọ̀ ìmọ̀ bí tí ń yà kí. Ó sọ ẹ̀dí yà káàdì kí ilé. Ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà ńlá. Mo dáràn. Ojúmọ́ re ni Jẹ́sà. Jóná. Kí ló ṣe ọkọ̀ tọkọ̀ dẹ̀gbẹ̀ báyìí? Yé mi náà. Ìjẹ̀sà. Ṣé mo fún ọ ní owó táwọn ọ̀rẹ́ rẹ̀ ni kò géèjì ẹ̀ lánàá? Mo géèjì rẹ̀, ìsìnbẹ̀lẹ̀ dání wà bẹ́ẹ̀ mo géèjì rẹ̀. Ní Yàsín. Yàsín. Kí wọ́n ló lè mú ọkọ̀ tí ó dẹ̀gbẹ̀ láti pé bóyá ọkọ̀ ní ásídẹ̀ǹtì. Ṣebí ìní ká gbéyàn kó sanra mẹ́rin sẹ́gbẹ̀ẹ́ bíi lánàá bóyá òun. Àkàkà gbéyàn mẹ́rin, mo gbéyàn tó sanra. Èèyàn tó sanra. Lọ́wọ́ gbé kódà àwọn ó yá ọ̀gá ǹjẹ́ a máa lọ. Ṣé o rí i pé Sídi kí ni bẹ́ẹ̀ tí ẹ ti bẹ̀ kó sọ fẹ́ sọ pé o rí pé àjàgbé wà ń bí ni. Ẹ ń gbà wọn wá rí ọkọ bí bó ti náà lọ fún mi mọ́ kò sí lọ fún mọ́ dì mí mọ́. Irọ́ sọmọ pé once there is always lè jẹ́ ń bẹ̀ kò yọ bá a ṣe jọ wà ó yẹ kó mọ̀ pé tí màá tẹ̀ lówó tí mo lè ṣe fún ọ ó yẹ kí o mọ̀ pé àwọn ibi tèmi náà gbà. Má fọwọ́ kàn mí. Mo ti náà lọ fún mi kò sí lọ fún láàrin wa fi mí lẹ́jọ́ mọ́. Sídi nǹkan kan wà bẹ́ẹ̀ ni jẹ́ ń gbé ọ débẹ̀ mọ̀ bọ̀. Ọ̀gá yẹn èrò pọ̀ ń gbòòrò. Sórí ibu. Start ọkọ̀. Ọ̀gá báyìí lè dágbà bá lọ yàtọ̀ láyé tí ayé ìbàjẹ́ o. Ṣebí. Bẹ́ẹ̀ni ma. Ẹ wọlé kó pé fún mi. Màmá, òun náà ló ń bọ̀ ni. Ìyá mi. Ẹ ká ẹ̀ṣẹ́ kọ́ sí. Ráyọ̀, kò sí. Sídi ni o. Kí ló ṣe Sídi? Kò wálé látàná. Kò wálé wá sùn. Kò wálé wá sùn bí síbò. Àti ìrọ̀lẹ́ àná ló ti kó lọ́dọ̀ mi pé òun lọ lé. Ọ̀dọ̀ wọn ọ̀rẹ́ náà ló dágbé òun fẹ́ dọ́dọ̀ wọn àwọn ọ̀rẹ́ òun. Lóòótọ́ la jọ wà lánàá. Nígbà kálukú sí ìtúká ilé ló sọ pé òun lọ. Bóyá ká wá lọ wo ọ̀dọ̀ rẹ wa kẹta. Wá mú mi débẹ̀, èmi ò mọ̀ bẹ́ẹ̀. Bàbá wa débẹ̀ tá bàbá Bọ́lá tún lè wá sí. Sídi ọmọ jà lọ. Sídi o. Àti dájú àárọ̀ yìí ni wọ́n ti jáde. Wọ́n láwọn fẹ́ lọ yọjú sí àwọn dáàdì. Ìyá àgbà, ó ní láti ìdájí ló ti jáde pé òun lọ́dọ̀ bàbá òun. Ẹ ṣé òun àti Sídi ni wọ́n jọ lọ? Rárá àwọn nìkan ni mo rí àǹtí Sídi. Sídi ò sì wá lé yín wá sùn lálẹ́ àná. Wọ́n wá. Ìjọ àbúrò mi má bínú o. Kẹ́ ìgbà tí ẹ fẹ́ wọlé sùn lálẹ́ àná. Ẹ rí Sídi. Mi ò rí àǹtí Sídi, ó ti pẹ́ tí mo ti rí wọn. Kò sórí wọn gbé. Rárá. Ṣé kò sí mà? Ó dojú ẹ̀ po. Rárá kò sí. Ó ṣẹ̀ṣẹ̀ tó pín ni. Ó wá débi tó lóògùn tí ń sá. Kí ló ṣe fẹ́ ṣe ilé ayé mi náà? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí mi bọ́ sí gbòòrò kí n tún lọ gbogbo ibi tá a mọ̀ ń ṣeré lọ bóyá tí n bá rí ń bẹ̀ máa ẹ̀yin mọ̀ ló lé. Ọmọ mi ò sùn tarí tó bá dẹ̀ máa já sí pé fẹ́ sùn ta ó máa fi tó mi létí pé màá mi ò délé ni o. Mo ló wá lè wà. Ó wá dójú ẹ̀ po. Ẹ jẹ́ kí mi tún lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ olóògbé.
ẹ ló Kẹ́hìndé táyé lu táyé wálé wá sùn látànà mi ò mọ bí tó lọ ọ̀dọ̀ wọn ọ̀rẹ́ ló dágbére mo dẹ̀ ti dọ́dọ̀ wọn ọ̀rẹ́ ó sọ fún mi pé ọ̀nà wọn rí àbójú kó lọ́dọ̀ àwọn láti rọ̀lẹ́ àná wọn mi ò dé ṣe bẹ́ẹ̀ má bọ̀ lé o má bọ̀ lé kò jẹ́ ká jọ wá àwọn ọ̀rẹ́ mi náà má bá mi wá lọ sí gbogbo ọ̀dọ̀ wọn tó kù ọlọ́run ṣàánú mi o àwọn kan sọ pé kí n má gé kò tẹ́kù ní àwọn odidi ọmọ tí ó rí bẹ́ẹ̀ ẹlẹ́dàá mi ṣàánú. ẹlẹ́dàá yín ń gbọ́ tí n bá parọ́ ó gùn mí ọkọ̀ lọ́hùn ẹ wò látijọ́ tí ẹ ti sọ pé kémi àti ẹ̀jọ̀ bọ́ ṣe mọ́ ká má jọ sọ̀rọ̀ mọ́ èmi àti ẹ ti dọ̀sá tòru àjọ pàdé ìrìn èmi náà rí onóòrè mi náà àríra ìmọ̀ sí kọ́tẹ́ bí ààrẹ fẹ́ mọ jẹ mí yìí. Àjàgbé. Yes ma. Níbo ni sídi wà? tèmi náà á bá mi o a ní ọlọ́run ṣé mo fẹ́ parọ́ ni láti gba tí mo ti kó bí tẹ́tí ní kí n má fojú kàn mọ́ ká má ríra mọ́ ní mi àti òjò láyé mi kí n sì mọ owó mo ṣẹ̀ṣẹ̀ bọ̀ ogún tán ni o mo ṣẹ̀ṣẹ̀ bọ̀ ogún tán ni o ìgbé kí n má bàa tó rán lákòóbá láyé mi àtọ́ àkóbá mi tó rè o tí mi ò mọ̀ sí o ni mo tó fẹ́ mọ jìyà rẹ̀ yìí o. àǹtí Ghana. permission ti tó. Sẹ́kítírì àfikún tó kó. Màámi bí mo ṣe ń wo Bryce ó dàbí pé òótọ́ ló ń sọ. Ọ̀gbẹ́ni dákẹ́jàre ọ̀rọ̀ olóṣìwò ló ń sọ lẹ́nu tó lọ ń sọ̀rọ̀ bí ọmọ tó gò yìí irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn. Sori bọ̀bọ̀ Àjàgbé yìí mi ò trọ́ọ̀sì ẹ̀ láti bí báyìí síbẹ̀ yẹn. Ọlọ́run ẹ òótọ́ ni mi ò trọ́ọ̀sì ẹ rárá. Ó ti yí ẹ sori tábà ṣe tán pẹ̀lú ẹ tábà treat fọkọ̀pọ̀ ẹ tán ó ṣe ọmọ ẹ pé bó ṣe wà yín sí o ṣì ń dì fókọ̀sì ni tábà wà balance lórí ẹ tán wà láìtàlá sí bí ajáde. Mo disfocus inú ẹtúndé tí mo tún bẹ́ẹ̀ disco bọ́ọ̀sì lẹ́ẹ̀kejì ni ṣé mi ò lè parọ́ fún yín mo ti sọ tọ̀rọ̀ fún yín tẹ̀bá kan lù mí ẹ̀kẹ́ lù mí lórí téèni ẹ̀kẹ́ lù mí lórí ọ̀rọ̀ tí mọ tí mẹsẹ̀ yìí mọ bí tí sí lílọ. ó ní sí ní wà. rọ̀bì má dọ̀wọ́ ẹ̀ wọ́ lọ́hùn ta ni wóró tèmi fún níbo ni mo fẹ́ wá táyé lólúgbà ọlọ́run wò má jẹ́ kí táyé lolúdà wá rí fún mi má jẹ́ n fojú sunkún ẹ̀ ọlọ́run ṣàánú mi láti kékeré tí màmá wọn ti dà wọ́n lẹ̀ fún mi ni mo ti ń ṣe ìyá ṣe bàbá lórí wọn ọlọ́run náà dẹ̀ dúró tì mí ó fún mi wò òkú ọ̀run náà dúró tì mí kí ló wá dé lọ́sàn-án gangan tí táyé lolú fẹ́ dà wá rí lẹ́dàá mi ṣàánú mi má jẹ́ fojú sunkún táyé lolú má jẹ́ kí n mọ̀ sáré ọmọ àríkẹ́ o ṣé bọ́nà kú ọlọ́mọ kì í sùn má ṣàsùnpìyè lórí táyé lolú ṣebí láti ìgbà tó ti dà wọ́n lẹ̀ fún mi ní kékeré ó rẹ̀ dúró tì mí òun fún mi wò báwo ló ṣe fẹ́ wá jẹ́ lọ́sàn-án gangan nígbà tán ti di èèyàn mọ́ mi lọ́wọ́ tán tí mo ti fi wọ́n yangàn láwùjọ ṣáàdùn mi yẹgbà má sọ táyé lẹ́nu ẹlẹ́dàá mi lẹ́ni wóró tèmi fún ọ táyé o bíkíbi tó bá wà ẹlẹ́dàá ń gbọ́ o bá mi tiẹ̀ wálé o ṣàánú mi o. ọmọ ọ̀rọ̀ yẹn kọ́kọ́ kà mí láyà ẹ̀yìn ìgbà tó kà mí láyà tán ó wá ń padà yà mí lẹ́nu lójoojúmọ́ mo kàn wọ́n pé tsunami.
ọmọ tí ò kí ń báyàn jà sídìí tó yẹ pé jẹ́jẹ́ ló máa ń lọ kó kí n ṣe gíràn bí àwa báwo ló yìí ṣẹlẹ̀ náà ọmọ ìyá mi. casket ọkọ yìí sì ti jáde ni o olóhùn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun kò dẹ̀ wọlé mọ́ orí kejì mi náà. mo fìlẹ̀ ọmọ ìyá mi. anyway sórí àwọn ọmọ mi yìí torí ẹ̀ lọ ṣe wà lára ǹdí wọ́n yẹ wà á yá mọ́ títì làwọn náà. àwọn eléyìí dàbí olófòófó ni wọ́n ṣe wà yìí dán ni wọ́n máa bá wa wá jáde. eworo. bàbá mi. kárúbà. bàbá mi information tẹ́mi fẹ́ gbọ́ náà mo ti gbọ́ yẹn aláwàlá ẹ̀. ok ẹ ṣáà ti fi ti ara yín gbọ́ ń sìn ó yá kí ló máa ṣẹlẹ̀ báwo la fẹ́ rí sídìí. bàbá mi wo sí wo la máa fi wá tẹ́yìn bá ti fàṣẹ sí. àwọn ọmọ náà ló máa ń ṣiṣẹ́ gbogbo gbọ́mọgbọ́mọ yẹn bọ̀ kò ṣépè ẹ kò fún àjọ márùn-ún a máa wá wọn jáde. wọ́n máa wá jáde àwọn eléyìí. tsunami kí ló ṣẹlẹ̀ gangan bí báyìí àwọn eléyìí kan lọ dé wọn lọ ṣe wípé ọkọ ni detective. òkè ṣáàgọ́ kéré inú ayé ni ṣó sọ fún yín pé àgọ́ ò lè wéyàn tiwa tó sọnù ni àìtúmọ̀. rárá àwa gọ̀ àwọn òmọ̀pẹ́já ló wà nù sandin àwọn búzú. ọmọ ìyá mi mo understand bó ṣe ń ṣe yín bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí ọmọ ìyá mi mo mọ̀ para ń kan yín ara ń kè mí náà ìfà látijọ́ ìgan mi ò fi kankan wẹ̀ mọ́ tó rárá ń kan mí bọ̀yẹ̀ má yẹ ká ṣe yẹn mọ̀ pé peace ni mo bá wá bí èèyàn mi ní tsunami kó dẹ̀ lè da lèmi ṣe wà ń bí ṣọ́ra àwọn ilé detective ni wọ́n lóòótọ́ detective lórí street wọ́n máa wá jáde iṣẹ́ táwọn ń ṣe nìyẹn ó ti yẹ. casket ọdún wá ṣe ni mo ṣe o ṣùgbọ́n pé láì sí ìgbín kò sí kanra o. I understand. kémi ṣáà ti rí kejì rí rí. a máa rí i. wá sí ìgbín kò sí kanra ohun tó sọ yìí orílẹ̀ kí n rántí òwe àgbà tó sọ pé adìyẹ bá lógún aró orókun aró rẹ̀ díẹ̀. àtọ́jọ́ tọrọ ìdí ìṣẹ̀lẹ̀ aláyé mi ò sùn. Casket ò jẹun lọ́jọ́ tọrọ ìdí ìṣẹ̀lẹ̀ mo wọ́n tún casket bẹ́ẹ̀ ṣe sùn yìí ẹ máa ní migraine wọ́n ní irọ́ ó pé àwọn tẹ́bá tó ti ní migraine ibà tún máa tẹ̀lé wọ́n ní káwọn níbà ọgàn ó pé àwọn torí tí tsunami ò bá ti gbádùn àwọn náà gbádùn máa ń pè ṣé ìfẹ́tẹ́ ní sí ọmọbìnrin yóò pọ̀ tó yí báyìí ni wọ́n lójú bẹ́ẹ̀ lọ pé ẹ̀jẹ̀ ni ẹni táwọn wá ẹ pé tí nǹkan bá ti ṣe jẹ́ nǹkan ti ṣàwọn náà nìyẹn wọ́n á ok fún nǹkan táwọn ọmọ ìwà sọ àti tó ṣẹlẹ̀ yìí kọjọ́ márùn tó pé ìwọ Ọlọ́run bíkíbi tó wà kọjọ́ márùn tó pé àwọn tó ṣiṣẹ́ yìí kíkú pọ́wọ́ ni. ṣé bí lógo puma ni à ń lá wàhálà àwọn ò ní fẹ́ bẹ́. Ọlọ́run ọmọ wá kejì ẹ jáde sẹ́ Ọlọ́run ọmọ wá jáde àwọn ọmọ yìí kò sí nǹkan àwọn ilé ìbọn ìwà yìí wọ́n máa ń túnú sàárè tó bá ń wáyàn àìmọye òkú tó wà nù sàárè tí ò ti kú tán wọ́n máa ń wù jáde ọmọ àwọ̀ àṣẹ. aláwọ̀ aláì. tsunami ọmọ àbí kí n ké ni. táyé lulú ìjírí ará ìsokùn ìdújọ bí ọba ọ̀run. ọbẹ̀ kìsì gbẹ́kẹ̀ṣẹ̀ ọbẹ̀ onúlé alákìsà ó sọ́dọ̀ nígbà aṣọ. wà wáyé bùrà fẹ́ wá sí báyìí. Táílé níbo alfa kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni èmi ni mo pè é ṣáńkó lórúkọ rẹ̀ ọ̀kan láwọn ọmọ màdì kìsì mi ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi. ìdáníṣe. ìmọ̀ rí o sídìí kejì tsunami máa rè ta ló wá ṣe eré lè ọmọ àwọn èèyàn burú jù láyàn lọ o. ọmọ má jẹun kúrò tún ẹ ìgbà tẹ́mi gan rí mo fọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ wo tí tsunami bá gbélé ìbílẹ̀ yìí ṣì wà tsunami ti ń bọ̀ o. irọ́ ni o.
mi ẹ ti pè jà ó yẹ wà lókun ó yẹ wà bẹ́yìn lọ mo máa wọlé mo máa pààyàn sinimá ti lọ okùn pa sí máa pọ̀. Ni mo ṣe ta ni mo ṣe ayé lolú èjì rẹ ọba ọmọ tí mo rí tinú mi dùn ló pa mí lọ́mọ ayé lolú èjì rẹ òye náà ọba. Àwọn náà ṣọmọ fún yìí. Ìdíwọ́ mi àbí ayọ̀. Ògá ìdè òkè ọjà inú mi o. Ayọ̀ ìdúgbòkè sókú ọ̀nà o. Ọmọ mami akọ́ni kì í ṣojú. Àwọn táyé lolú àwọn tó pa ẹ̀yìn. Òkú tó máa kú àkọ̀ọ̀gọ́. Ògá ìdè òkè ọjà inú mi o. Ayọ̀ ìdúgbòkè sókú ọ̀nà o. Mo sì gba tèmi fọ́lọ́run mi. Mo sì gbà fọ́lọ́run mi. Kọ́lọ́ bá mi ṣe ìdájọ́. Àmọ́ táyé lolú. Táyé o. Dìde dúró kó o wá dájọ́ fún gbogbo àwọn tó ṣerú iṣẹ́ ìfún ẹ. Tí wọ́n ká mi lẹ́yìn ọ̀kan. Lákè tó gba ìwà ẹ̀sìn dà. Àìjọ mi rẹ́ níbo tó kọjá bíbá yìí. Ọ̀rẹ́ níbo tó gba bí. Parọ́ kan kú. Sọ̀rọ̀ títọ́ kó gbá yé. Ẹjọ́ mi fẹ́ kú omi. Ìyáàmì jọ torí Ọlọ́run mọ̀ bóyá kí n mọ́ mi jọ bóyá kí n darapọ̀ máa ń eruku ẹ̀ kọ́ máa rán mi jẹ́ dé torutoru mi ò máa ń jọ èmi nìkan ni ìyá mi bí jọ Ìyáàmì jọ. Olórí burúkú ọmọ àsè ó ṣe ọmọ ta ò fẹ́ kú àbí. Àjànàkú kì í ṣẹrù ọmọdé àjànàkú irọ́ ní pẹpẹ ń pa ẹni fojú àná òkú ẹbọra àbọ̀ láṣọ òwò. Tsunami jọ ẹjọ. Casket ikú tó ń pa kújẹ. Bàmí ọmọ ẹ̀dẹ̀ yìí ló ń disturb mi olóhùn ní kankan tó ń fẹ́ bá yín sọ torí ẹ̀mí ṣe mú wá sínú àbẹ̀tẹ̀. Kí ló wá fún wọn ló fẹ́ rí? Mo ní information tí mo fẹ́ dispose fún yín bọ̀ ẹ̀rù ń bà mí. Come on, don't be scared. Insurance cover it now. Mo mẹ́ni tó pa Lẹ́kàn àti BJ. Ó yá sọ fún mi, kò mọ èèyàn tó pa wọ́n, talent tó pa wọ́n. Ẹ jọ̀ọ́, Tsunami ló pa àwọn ẹ̀jẹ̀ má yẹ kó mọ̀ pé mi ni mo sọ fún yín ẹ jọ̀ọ́. Tsunami! Tsunami ló pa BJ àti Lẹ́kàn. Tsunami ló pa BJ àti Lẹ́kàn. Tsunami! Casket. Àlẹ́ mi wọ̀n pé olórí burúkú yá ẹ̀. Ó kàn pè tẹ́lẹ̀ ní kò ní píìsì pẹ̀lú mi. Ìkan nínú èmi àti ìwà ti kọ́. Ó nílé ìbọn torí mo ń lọ street fún ẹ ni.
nǹkan tí wọ́n ṣe ń pè mí ní kíran àkọ́kọ́ nìyẹn kásikẹ́ẹ̀tì mi ìka tó ń jẹ́. ọmọ ìyá ẹ̀ ò jẹ́ ni mo lò fún ìyá ẹ̀ mo lò jẹ́ fún mọ́ ń sì ẹ̀ ni. ó bá sọ wípé òjò lòun lò. ṣé kí n má parọ́ fún yín aláyé àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣe ló calm ó tutù bàjẹ́ ọlọ́run bá ń gbé mi tiẹ̀ láìpẹ́ ṣe bojú ìyá ẹ̀ jẹ́ yẹn ẹ jẹ́ kó mọ̀ pé ọ̀gá jọ̀gá lọ ọ̀gá lẹ́yìn náà ṣó fẹ́ máa wá yín ni ẹ wò aláyé bíbá yìí ti sú èmi o gbogbo wọn kàn wò bí dìde wọn kàn wò bí wèrè ń bíbá yìí ni jẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ tí kí n wá fara pamọ́ sọ́dọ̀ yín ẹ nà ẹ mọ̀ pé yìí ni tèmi aláyé ẹ ṣeré sí wàhálà a máa sọ̀rọ̀ lálẹ́ máa yíra sí wèrè rárá gbé máa tẹ́pẹ́ máa wà pa every tomato clear. Tsunami màmá ṣẹ́rí ọmọ yìí mo fura sí ẹ ká chẹ́ẹ̀kì ẹ̀ mi ò trust ẹ bó ṣe wà yìí. aláyé wà ta ló fura sí. ta ni kò check wá ṣó ní bí fún mi ni kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni wa o. ṣé ń gbọ́ wèrè wá tó ń wò mí mama ẹ chẹ́ẹ̀kì ẹ̀ mi ò trust ẹ. ṣé tí tóbi bá rí ẹ tí ṣó pírò náà rí ẹ tí. Tsunami mama kò lè parọ́ ṣe bá jọ wà ń bẹ̀. òpírò níwọ̀n dájọ́ wa pọ̀. wá ọlọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ mama èmi lóyà sí o màmú. casket. tuwálé bàbá o casket. ìkà tó ń jẹun ìkà tó ń mú mi ìkà. a ti máa gbọ́. òkè ọmọ Tsunami yẹn ó bìlì pé báyìí sẹ́tù ẹ̀jọ́ yẹn ó rò bó ti lọ bẹ́ẹ̀ ni. òjé lèmi lò fún. ọlọ́run sẹ̀. ò jẹ́ àwọn tèmi kan ní lò fún tó yẹ pé beg them and run them bóyá wà yẹn mo máa play fún máa yẹ kó mọ bóyá ń lọ. casket Tsunami ò mọ̀ yín ni tí Tsunami bá mọ casket kò ní máa gbéná wojú yín ajé ń gbọ́. na sọ̀rọ̀ ọba wọ́n ṣe sójà ìsọ́lé ṣe sójà aláyé àṣà ò lè fọ́ fẹ́ nìyẹn o. kò sí bí àṣà ṣe burú tó aláyé ọlọ́run kò lè bẹ́kùn jà ọlọ́run wa. ajá tó lọ fíṣítì ẹ gan padà ká má tí ìsájá tó fẹ́ bẹ́kùn jà. ọlọ́run. nǹkan tẹ́ máa ṣe fún mi lélẹ̀ sórí ìwọ ọmọ kan ní ìdí information báyìí máa bù kejì ẹ̀ so ṣọwárì wọ àsọmọ àdúgbò. aláyé. jẹ́ kó yé mi anyway tó bá ti rí tó tẹ̀lẹ̀ sí káwọn tèmi kàn bù tó ṣe rí nǹkan tèmi fẹ́ ṣe fún ẹ̀yẹn fìyàn lẹ̀ fẹ́ mi. kásikẹ́ẹ̀tì iṣu àgbà mi bàtà wàhálà. bàbá casket. èmi ọmọ sún ọmọ òru èmi ọmọ sún kọrin. casket ló ń dùn o. Sidi kí ló tó ń ṣe báyìí jẹ sórí fàbájà kan bí ọba tán nígbò látò tó jà mí wo mọ̀jẹ̀ ń tàn jẹ Sidi lọ́dọ̀ náà mọ̀ bínú. fún mi lẹ ìṣe ọtún náà lọ fún mi mọ kálukálukú mọ lọ ń lọ rẹ. kì í ṣe báwọn kì í ṣe pé ìlọ́ọ̀fù rẹ mọ́ báwọn akélódé tíjà bá dé ìbákan láti jà bákan kan náà látún ti ṣe parí rẹ̀ ká gbà pé ìbínú ló jẹ́ kí n sọ tí mo sọ onírọ́ ni ọ́ mo ti kó jẹ tẹ́lẹ̀ bí bá ti mẹ̀lú rẹ̀ rẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. onírọ́ ni ọ́ bọ́ọ̀ sọ pé ọ̀rọ̀ ìfúntẹ́tìs fún mi nù. tó sọ wípé ọ̀rọ̀ àwọn gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí ní fún mi sí ìrẹ̀ tó fún mi sẹ̀ fún mi gbogbo àgbàlá ayé. má bínú ìgbà lórí bẹ́ẹ̀ ní gbà nísìnyí nǹkan ti píìkì o. sórí agbára mi ò fẹ́ ká 13 ìhun iPhone só ti yọ àmọ́ lágbára Ọlọ́run máa ṣe tú gbogbo ẹjọ́ papọ̀ tí màá ra iPhone 10 fún ọ. rọ́ọ̀nù bó o ti mọ pàrọ̀ nù ìṣe sọ́ra rẹ mọ́ ló ń lọ rẹ. irọ́ àní ẹ̀ mọ́ ti torí pé bọ́jẹ́ pé iPhone 13 lọ́jọ́ lójú nọ́mbà nìkan ló yàtọ̀ síra wọn kò sí nǹkan kan tó ó ṣe ya fọ́tò ó ṣe tẹ gbogbo tó bá fẹ́ fi tẹ̀. rọ́ọ̀nù wò ó mọ́ ló ń lọ rẹ tó o bá sọ́ra rẹ. ìfẹjọ́ rẹ sùn kejì. Sidi ó fẹjọ́ rẹ sùn kọ́ńbẹ́jọ́ mi sùn kejì rẹ kẹ mọ Ọlọ́run níjó sórí burúkú ọ̀rọ̀ sùn àmì ò ṣe gbà bá wọn. mo wà dáná ẹlẹ́gbọ̀n ẹ̀sánú mi bí wọ́n ti Tsunami Sidi ló kọ́ mi ẹ rí i pé làmẹ́ lójú mi mo yàtọ̀ sí Tsunami kejì mi rìn èmi ń fa wàhálà yà sí Àjàdí gan mọ̀ pé èmi ń fa wàhálà jẹ́jẹ́ mi mo mọ̀ ń lọ yìí ń ta sí èèyàn bí wọ́n bá dá sí mi ìjà kankan ló bá ṣe pè nítorí mo já ní ìjà ẹ̀dágùn.
ẹ dákun ẹjú mi lẹ̀ ẹ̀ mọ̀ lọ. Casket aláyé ẹ jọ̀wọ́ kí ló fẹ́ ṣe ọmọbìnrin yìí ṣe fẹ́ pa ni. sọ́rí yẹn jì ní irú question wèrè wo ló ń béèrè lọ́mìí mi ò sọ pé mo máa fún ẹ lówó ni. bíbélì gan sọ pé a máa bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ tsunami kejì ẹ̀ ó gbé náà ojú èmi casket ṣùgbọ́n àwọn àbàtà wàhálà mo ní láti jẹ́ kó mọ̀ pé street lọ́gà. ṣé wàá yẹ kó mo sáré ìjà tán gan-an iṣẹ́ tó fẹ́ múlẹ̀ okú kejì ọ̀rọ̀ ẹ̀ńtà ti máa béèrè lọ́rọ̀ ìrẹ̀lẹ̀. gbẹ́dú yẹ lọ́yọ̀ ìdákẹ́ world disaster tsunami èmi àṣàgbáwo tó ti pẹ́ títì tó bá fi dídà mí ni ọmọdé ìrókò tó gbàbọ̀dé ni bíbẹ́ ni. èmi máa fọ ara mi pa. tsunami màmá o jọ torí Ọlọ́run ṣoore kan fún mi ó ti yẹ kò fún mi lọ́pọ́túnítì àtòrí ọ̀fẹ́ kan ó ti yẹ kò jẹ́ kí n yá ẹ̀ pa àsìkò ọ̀dàlẹ̀ lọ́mọ ẹ̀jẹ̀ yìí ọ̀dàlẹ̀ tó bá dẹ̀ ṣe kí n tó bá dalẹ̀ ọmọ balẹ̀ lọ ni. màríbò jọ. màríbò já ẹ̀ máa pa ẹ̀yà lórí burúkú ni ẹ̀ ọ̀dàlẹ̀ ni ẹ̀ ọ̀dẹ̀ máa balẹ̀ lọ ni. tsunami ni mi mo mean gan ẹ̀jẹ̀ wà lójú mi mo bad gan tí wọn bá mì mi ò kí ń mì wọn ẹni tó bá mì mi àwọn ni mo máa ń mì gan mo dàbí òkú àtọ̀sà mo bad gan. ọ̀gbẹ́ni mi sanfẹ́ anybody sẹ́ mo ṣe máa sá fún tsunami wo mọ̀ pé jákújákú tó bá mọ̀ jàǹgbà mi tí ò bá mọ̀ sá irú wọn máa ń bógun bò mí lọ ni ní kásikẹ́ẹ̀tì ṣùgbọ́n gbàgbà tán wàhálà ọmọ mu kọ̀ fébè ní mi ò mo bá máa pè padà. àtàrí Àjànàkú kì í ṣẹrù ọmọdé àjà ló lẹ́rù irọ́ ní pẹpẹ ń pa ẹni fojú àná. ṣòro bóyá o lè sáré ju òjijì ẹ lọ. tsunami ni mi mo mean gan ẹ̀jẹ̀ wà lójú mi mo bad gan tí wọ́n bá mean mi kì í mean wọn ẹni tó bá mean máa jẹ́ kó mọ̀ pé mo mean gan ọmọ mo dàbò kó àtọ̀sà mo deep gan. màmá o tsunami màmá o ìjọ tó bá gba bẹ́ẹ̀lẹ̀ má gbàgbé mi ò jọ o. má gbàgbé ẹ bẹ́ẹ̀ ni ìyá mi jọ ṣàmì. kí ló ṣe. mo ṣe gún ọbọ kan pa nígbà tó fẹ́ túró mi tó sanwó mo gún pa ó dẹ̀ kú ṣàánú mi tsunami. ọgbẹ́ni ayé wa pẹ́ bí. ọmọ. gọ́mọdé ó gágbálagbá òde torí kó tó kárẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ faraba kó túra mú.